àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá. Àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan. Ustaz Jamiu Adegunwa ìwọ mú wá fún lónìí. Gbogbo ẹni bá dá ni ẹ fi mọ́ gbádìí ni. Wọ́n ló challenge mi wípé ká ṣe debate, inú mi dùn. Ṣé o ti pẹ́ lẹ́ni mọ́ sọ̀rọ̀ dáadáa nípa Ifá ṣe kíni kan ṣe tó gbọ́n tó wí nìsín. ẹ jẹ́ tún yín lè rọ́lọ́ pa ṣe rí Ifá ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ni calculation lásán ni ó lè jọ ó lè má jọ làánú ṣe kí n sọ fún ẹ pé bó ṣe rí wọn lẹ ẹja náà dàtí sòsè ó súnmọ́ ohun tí mo bá wá pé exactly irọ́ ló wà mẹ́ ṣòro tó bá jẹ́ exactly Ifá kọ́ ló máa gbé janlẹ̀ fún ẹ irọ́ kò mọ̀nà ń pè ó jẹ ìyẹn ni ọkàn èèyàn náà fi ń ṣe yẹn pẹ̀lú àwọn nǹkan kan tó máa jó mi ò mọ̀ o. Ó sọ wípé ó ní Ifá pé mọ́ forecast ni ikán àwọn ọmọ òkè sójà náà ó láwọn tó ń rí nǹkan ò mọ̀nà lò nǹkan bá rí wọn ó lò inú agbára àbá wa ni ṣùgbọ́n mo wá fẹ́ challenge ẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ a pè ọ́ nígbà yẹn èmi àti olùfẹ́ òtítọ́ àtiwọ́ àti fífòjì la pè ìkan gbénu yín àti ìwọ àti fífò ó ń sọ̀rọ̀ dandan ìkan tí àjídá nọ́mbà olùfẹ́ òtítọ́ mọ̀ kò gbé rárá àti fífò àti mìíràn pé wọn ò gbé ó ti pẹ́ ta ti wá challenge yín bọ̀ nígbà yẹn wá nìyẹn ìgbà yẹn mo fẹ́ pé ká challenge ká yọ fi Quran sọ̀rọ̀ ni bọ̀ nísìn challenge fi Quran sọ̀rọ̀ kò sí mọ́ challenge kí kó fi Quran pitú kémi ló fi fa pitú lókù báyìí tẹ́ bá rántí ẹ wọ́n sọ pé nígbà ayé Fìràwọ̀ náà Fáráò gbogbo ilẹ̀ mọ́tò sórí yẹn ẹni nígbà tí àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní Fáráò ṣe bí bàbá ẹnìkan. tó kó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pọ̀ lọ bí ilẹ̀ bí ẹni bí Ànábì Mùsá àti Fìràwọ̀ náà torí yẹ kò síbi ṣàlẹ́mí tí mùsùlùmí lọ tí wọ́n ní sọ wípé nígbà tí Ànábì Mùsá tó fẹ́ fi Ọlọ́run tó fẹ́ fi aláwọ̀ Fìràwọ̀ náà nígbà tí Fìràwọ̀ náà tó pa àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ọmọ ẹ̀yìn Fìràwọ̀ náà pọ̀ wọ́n bá sọ pé Mùsá náà pidán Fìràwọ̀ náà wá sọ pé ó dáa gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yìn mi ẹ fi ẹ̀fà yẹn Mùsá báwọn ọmọ ẹ̀yìn Fìràwọ̀ náà èyí tó jọba Fìràwọ̀ náà ọba wọ́n ti da ọ̀pá lẹ́nu nígbà wọ́n dọ̀pá lẹ̀ ọ̀pá bí 100 dejò kí ni Mùsá ṣe ń jọ náà Mùsá wá ní Ọlọ́run mi ò ó wá ní Allah bókè bí Mùsá ṣe jòpá lẹ́nu ọ̀pá Mùsá ejò kan yẹn ó wá gbé ọ̀pá àwọn ọmọ ẹ̀yìn Fìràwọ̀ náà ejò tí àwọn ọmọ ẹ̀yìn Fìràwọ̀ náà bí 100 ejò Mùsá wá gbé gbogbo ẹ̀mí ó fi agbára Mùsá fi agbára láwọn Fìràwọ̀ náà èyí tí mo fẹ́ káwọn náà ṣe nù. ṣé mo kápá àwọn èèyàn jẹ́ kó káwọn ní ẹ sórí lẹ́dún báyìí sórí yẹn ti pẹ́ ẹjẹ́ àti miracle sí i àbí sẹ́yìn yẹn mo gbádùn mi miracle ìwọ fagbára kura míyàn mi kí mi ló fagbára fáwọn ọ ní tẹ́ pé méjì bẹ́ẹ̀ tinú. wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà kẹ́rìbọ̀dì wà. kí wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà kẹ́rìbọ̀dì wà ẹ kí gbogbo èèyàn pọ̀ ẹ má wulẹ̀ já lo kí a mọ sítan ìtàn dídìrín kí mi náà gbé àlè fìtàn sí dìbẹ́ẹ̀tì ìtàn lẹ́fí tàwọn èèyàn jẹ́ látijọ́ yìí ẹ mọ sọ̀rọ̀ dundun sórí ẹ nígbà yà nàbí kí ni fàyín ṣe gan kí ni ẹ sà mọ dẹnu lórí ibú ẹ mọ dẹnu èmi bá yín dẹnu kankan. ntí kúrò yín lè ṣe la fẹ́ mọ̀. ntí kúrò yín lè ṣe àti ntí fà lè ṣe la fẹ́ mọ̀ Ọlọ́run ntí kúrò yín lè ṣe sẹ́yìn pé story ẹ sáré story mọ́ ọkọ mu wa story Mùsá àti Fìràwọ̀ náà story pọ̀ bẹ́ẹ̀ nígbà Mùsá tó ń lọ sáà tí àwọn ọmọ Fìràwọ̀ náà tán yà
Musa kan tó ná ọ̀pá rẹ̀ sí òkun pupa ni ó kàn tó ní aláwo òun gbá kan pẹ́ẹ́nẹ́ yà àwọn story irọ́ akpé story wọ́n ló wà claim ẹ̀ sí pé story yẹn ṣe rọ́pò òótọ́ ni wọ́n ló claim ẹ̀ bí Musa ṣe tún ná ọ̀pá sí òkun nu bí àwọn ọmọ ẹ̀yìn fúra náà ṣe dà sókun ní bókun ṣe lànà rírírírí àwọn ọmọ Musa kọjá bókun ṣe parí máa ọmọ ẹ̀yìn fúra náà nu tẹ̀wọ̀n pé gbogbo story yẹn pọ̀ lórí yín onílẹ̀ fi ń táwọn yẹn jẹ tẹ̀ sí ọ́fíìsì lórí pé kẹ́ ẹ mọ pèyẹ wọnú ẹ̀sìn yín tẹ̀ sí ọ̀pá láwo sọ pé wà kún dìlùkún wálé yẹ̀dín tẹ ipe tata ìsọpá láwo sọ pé kẹ́ ẹ mọ bu Ọlọ́run kún bàbá Ọlọ́run tí ṣe kìí kẹ́yìn sẹ́ ti wá sẹ́yìn wá ń bú tiwọn nínú Kùránì yìí kò sí fáàsì ń bẹ̀ tàrà Kùránì nínú Kùránì tí wọ́n káwọn tẹ̀yìn káwọn nígbà tẹ̀ jẹ́ mọ́ Kùránì síbẹ̀ mọ́ bíbélì ju Kùránì lọ èmi wàá sọ yìí fíra mìíràkù tẹ mọ́ sọ ti Musa àti Fíráúnà náà tí mo fẹ́ kájọ ṣe nù. àti gbogbo ìtẹ́nu lánàá bí náà ṣe gbogbo tí ọgbọ́n ìtàn tí bàbá ń sọ ó ní ànábì àti tùráká. pé ó ti ń lọ lọ́nà Màdínà o ní fi wá rán Sùráká pé kó lọ bẹ́ orí rẹ̀ wá Sùráká tí wọ́n ní ó lọ bẹ́ orí rẹ̀ wá yẹn òun èyí sì jíṣẹ́ ààbọ̀ yìí máa jẹ́ lódìdí ni ẹni tí wọ́n bá ti rán first aya killer of the world òun ni Sùráká so wọ́n sì ti fún un ní ràkúnmí 1000 màálù 1000 pé tó bá ti gbórí rẹ̀ dé iye báyìí olówó rẹ̀ tó tún wà nígbà tó wá ń lọ Abubakar wá ń sọ fún Ànábì pé àmọ́ tí escape nù kòtò Sùráká ní mà ń bọ̀ lẹ́yìn ọmọ ìwọ náà mọ̀ Ànábì ń sọ fún pé láta haf iná náà máa ná má bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú wa ńgbọ̀ ya ẹ mọ̀ pé ọba mẹ́kẹ́ bá débi ẹ̀rù wọn lẹ́rù ọba àbágbàlagbà gan náà bá débi ẹ̀rù ọba Abubakar sọ pé ọmọ tí ń súnmọ́ wa ẹsẹ̀ rẹ̀ ni nígbà tí ó rí tí Ànábì rí pé ẹ̀rù ń ba Abubakar ó wá kọjú sí Sùráká pé kí ilẹ̀ ó lanu kó mú ẹ̀sìn rẹ̀ ilẹ̀ wa mú ẹ̀sìn rẹ̀ ò lé ó wá ń bẹ Ànábì wípé kó jọ òun ò ní pamọ́ Ànábì bá tún ní kí ilẹ̀ ò fi ilẹ̀ nígbà tí ilẹ̀ fi ilẹ̀ ó tún attempt ẹlẹ́ẹ̀kejì Ànábì tún ní kí ilẹ̀ ò mú ó tún attempt ẹlẹ́ẹ̀kẹta Ànábì ní ẹlẹ́ẹ̀kẹta ìmí ní tó bá tún attempt ẹ̀ máa jẹ́ torí alákọ̀ọ́kọ́ mú dé bàdí ni ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ mú dé àtòhun àtẹ̀sí mú dé dàjì ẹlẹ́ẹ̀kẹrin ó ti mú dọ́rùn so lọ́wọ́ ni tó bá ti lè jó òun lẹ̀ báyìí òun padà nígbà tó ti ojú lẹ̀ tó bá yí padà gbogbo àwọn tán tí wọ́n ń retí pé yóò gbé orí Ànábì dé ó kàn wọlé rẹ̀ lọ gẹ́rẹ́ pé ọmọ yẹn yìí sọmọ tẹ́lẹ̀ máa lépa o. Ànábì àti Tùráká lé tánàbí ṣe bí Tùráká ṣe ń bọ̀ báyìí àlùmínà ya ẹ̀sìn wọlé nígbà tó bu Tùráká dọ́rùn Tùráká nìgbọ́ ilé mọ̀mọ́ jọ ṣàánú mi bí mọ̀mọ́ sọ pé Tùráká yá tó jáde Tùráká kan tó jáde bí. aya Kùránì Ànábì ló ń bẹ wọn. aya bẹ́ẹ̀ ni. kún wá tún lò. so aya Kùránì Ànábì ló ń bẹ wọn ẹ tó tún lò ṣe é pé bí ẹ̀mẹ́rin ni Ànábì àti Tùráká Ànábì ní kí ló wà kọ́ mọ́ wọlé tí Tùráká tó ń fò gíjà irú ètò ìfẹ́ kàṣẹ nu èmi wà pẹ̀lú Fátẹ́mi gbàgbọ́ nù ẹ̀ ìwọ náà wà pẹ̀lú Kùránì tó gbàgbọ́ nù ẹ̀ ẹ sọ pé Kùránì lọ̀rọ̀ Ọlọ́run lọ̀rọ̀ Allah èmi náà sọ pé Fáà ni ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ọ̀rọ̀ la méjì fẹ́ lò ẹ mọ̀ wùlẹ̀ já ka sórí inú ẹ̀ fúnra wa ìwé là ń ka kó sórí inú ẹ̀ fúnra wa kún sígbà àwọn alágbára àmọ́ kàtà inú ẹ̀ fúnra wa káwọn èèyàn dèdè ní jẹ àní àmọ́ gbọ́ àmọ́ ìjà lo sórí ẹja ló ń tá a rí ẹ jọ ẹ wá mọ tí mo fẹ́ debate tá a ṣe èmi àti Ustaz Jamiu Adegunwa everybody wà ń bẹ wọn set camera everybody everybody mọ wò tí ó ní sí dúdú kankan ẹ̀yin wà fi Kùránì pidán tẹ́lẹ̀ fi pidán yín tán èmi náà fi Fátẹ́mi náà pidán debate tẹ́mi rí pé ó wà gẹ̀ẹ́ nínú tí èsì kákà mọ́ parọ́ tẹ́lẹ̀ tí máa ń ka story ní ìtura pé Ifá ló ṣe kíníkan Ifá ló ṣe kíníkan ẹ̀ mọ̀ wò pé dídẹ̀nẹ̀ ó ti ń pawọ́ bó ló sì mọ̀ pé òótọ́ ni ṣé ìwé tí àwọn kan nìkan ló kọ ìwé tí náà àwọn kan nìkan ló kọ ẹ mọ̀ ìjà sọ̀rọ̀ òwe sẹ́yìn tí a ti fẹ́ sọ̀rọ̀ story ìwé miracle náà lè mọ́ sọ ọ́nú ẹ̀ láti fi kà má sa àwọn èèyàn ẹja practicalize miracle èyí tí wọ́n wá lè ṣe èmi ò fi ṣe tí ó gbóyún ó rí èyí tí Kùránì náà wà lè ṣe wọ́n lọ sí Kùránì ṣe miracle debate nìyẹn that is best debate ever tí ó sì pé bóyá ẹjẹ́ àṣekéré kan kò sọ̀rọ̀ pretend àjọ lo agbára ìwúlò agbára Kùránì èmi ò sì lágbára
Ifá agbára ni ọjà lò agbára Kùránì ẹ̀rẹ́dìẹ̀lẹ̀ èmi náà kó agbára fábọ̀ wà báyìí káwọn ìyá kí wọ́n dẹ́tí kí wọ́n pọ̀ kí wọ́n dé jáàbù kí wọ́n dé irú tẹ̀lé ìwúlò kí wọ́n lo jẹ̀lì bàbá kí wọ́n wọ jàlámíà kí wọ́n lo kìmọ́rù káwọn máa kàsítórì fún wọn sórí nígbà tí anabi wa Yunus anabi wa ayi irọ́ èyí ò ṣe debate initially tẹ́lẹ̀ debate mi ní kí wọ́n bọ́ sẹ́nu but debate èyí ò ṣe debate tẹ́mi bá sọ story tí story ń bá bọ̀ tiẹ̀ mọ́lẹ̀ ara àwọn tí ó sì lágídí tí wọ́n sọ pé irọ́ ló pa àmọ́ jiyàn yíyan ọ̀pọ̀ mọ́ wulẹ̀ já jiyàn debate tí mo sọ yìí kò mú yẹn dání rárá Ọlọ́run kò mú yẹn sàbí sọ mú yẹn dání kò mú yẹn kankan dání ntẹ́mi lè fi Ifá mi ṣe yín fi ṣe tí o gba àwọn yóò sì tí kámẹ́rà ó wò ó wọ́n ní wa kọ́kọ́ máa di pàmò Kùránì ẹ̀ ní tí Kùránì tiẹ̀ náà lè ṣe ó fi ṣe lójú ẹ̀tẹ̀ ẹ bá wulẹ̀ sọ mìíràn kùnú táwọn kan ti ṣe fún wa mọ́ lórí ànábì Mùsá lórí àṣọ dèjì èjì wa ń gbẹ̀mí àfẹ́ gbogbo èyún tó bá ṣẹlẹ̀ bíi tìgbà kan ẹjọ́ ṣẹlẹ̀ dín sìn máa fi Ifá mi ó fi Kùránì rẹ̀ dára èmi náà fi Ifá mi dára tí ogun yóò sì rí tá a ṣe mìíràn tí ogun yóò wò àbí ṣe mìíràn ẹ sá máa sọ̀tàn ànábì Mùsá àti Fíráúnà ẹ sọ̀tàn Tùràká yípa ànábì ń pàdé fún Tùràká ṣe àṣẹ Kùránì náà nílò tó bá fẹ́ ní tí mò ń sọ ọba yé yín sẹ́yìn pé Ifá láàrin ohun Olódùmarè tó sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó sọ fún àwọn abaláwo tí abaláwo tán máa ń sọ fáwa bẹ́ẹ̀ ni Kùránì náà jẹ́ ohun àlá tí Muhammad rọ fẹ́yìn náà tí ò kéé pé bóyá á mọ rògùn kan á mọ bó ọṣẹ kan á bó sẹ́yìn kan gbólóhùn lásán bóyá kún mú ẹnìkan tí tiẹ̀ ti bàjẹ́ lẹ̀ tàbí kó fi Kùránì bá tẹnìkan jẹ́ kó fi gbólóhùn ọ̀rọ̀ ọ̀nù Kùránì kó fi bá tẹnìkan jẹ́ kémi ò sì lo gbólóhùn Fá kémi ò fi tún ṣe àbí kí n lo gbólóhùn Fá gbólóhùn lásán ni ká ló ṣe àlọ́ kan kí n fi bá dá nǹkan rú kó o sì fi gbólóhùn Kùránì kó o sì fi tún ṣe àti kó o fi bá tẹnìkan jẹ́ kémi ò sì gbólóhùn lásán ni àbí kó o lo gbólóhùn pé Allah yá ṣe nǹkan báyìí lójú ẹsẹ̀ kémi náà sì lo pé Olódùmarè Ifá bẹ́ẹ̀mi náà ṣe kẹ́ báyìí lójú ẹsẹ̀ ṣe àpè gbọ́dọ̀ lájọ́ ń lò kì í kó yá fẹ́ lọ sẹ́ dúdú àmú kankan dání mo kàn fẹ́ mọ ọ̀gánú Kùránì àti Ifá mo fẹ́ mọ ọ̀gánú àwọn méjèèjì ọ̀gá tí mo fẹ́ mọ̀ nù gbọ́dọ̀ lájọ́ lò kódà ó bì lásán kára ni mo dání gbọ́dọ̀ lásán lájọ́ lò ìtẹ́pẹ́ ní dìbẹ́tì nìyẹn ẹ méjì àjọ sọ́dí mọ̀ kákan jọ lọ gbólóhùn káwọn fi gbólóhùn sí nǹkan kákan jọ fi gbólóhùn sí nǹkan ni kákan jọ fi gbólóhùn sí nǹkan Kùránì voice Allah ni ohun Allah ni tán kọ́lẹ̀ ni Ifá ohun Olódùmarè tí wọ́n kọ́lẹ̀ náà ni ohun méjì àjọ fẹ́ lò ló bá tán kò jù bá ń lọ. àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kan àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kan. àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kan.